kí wá ni mo fẹ́ fàyọ nígbà tí lady yẹn tó wá mú dé orí bẹ́ẹ̀dì rẹ̀ padà. Lady yẹn wá ní ọ̀rẹ́ òun oníkọ̀rẹ́ òun kó òun ò tí ì lè sọ̀rọ̀, òun wá ní kọ̀rẹ́ òun signal sí kó wo ojú ara òun, ó ní long skirt ló ń dẹ́ wò. Ó nígbà tọ́rẹ́ máa wò ó rí wípé nǹkan ọmọkùnrin ó wà ń bẹ̀, wọ́n da ní ìfẹ́ dákọ rẹ̀, ó ti dà sí lára. Ó ló wá lóun gbóòórùn nǹkan báyìí báyìí, wọ́n gbóòórùn spam kẹ̀. Èmi ni tí tòótọ́. Ó lóun wá gbé itọ́ tó ń tu nígbà tí òun ò tí ì ṣe dáadáa yẹn, òun gbé fọ́rẹ́ òun pé bá ń gbóòórùn rẹ̀ wò. Ó sàn fọwọ́ signal sí because òun ò tí ì lè sọ̀rọ̀, òun ò get ara òun. Ó lọ́rẹ́ òun wá gbóòórùn rẹ̀ ló tún ní spam náà tún rùn bẹ̀, ìyẹn ni pé nígbà tí bàbá dà sí ní ara tán wọ́n tún dà sí lẹ́nu láti gbé mì. Ẹni tán gbé wálé ìwòsàn ara ẹ̀ ní self control ní o. Ọkùnrin mi kò lè rí nǹkan tó wà ní under skirt báyìí, ara yóò mọ̀ ṣe kíní ọmọkùnrin yóò ti dúró. Ẹ wáyé ìgbà tí wọ́n máa ń gbà kí èèyàn méjì jókòó lórí ọ̀kadà. Kí lẹ fi lérò wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin nígbà náà lọ́hùn wọn kì í gbà kọkùnrin jókòó sáwọn lẹ́yìn. Ìdí nìyẹn. Ẹ tí ì rí kéèsì tó jẹ́ wípé ìgbà tí wọ́n bá fi dé destination ibi tán lọ, ọkùnrin tó wà lẹ́yìn yóò sì ti dà sára obìnrin, ẹni tó ò rí rí. Ẹ̀yin náà wò ó rí bákan. Ó rí bákan. Nígbà tó lóun wá délé, òun wá sọ fún ìyá kan tó close má wọn. Ìyá yẹn wá ní ó ní because ó ní wọ́n sà fún un lábẹ́rẹ́ ńjọ́ yẹn, ó lọ́rẹ́ ẹ̀ sáǹsẹ́jú sí nǹkan òun gbà pé because àwọn nìkan làwọn wà ń bí o. Tí bọ̀bọ́ ẹ bá mọ̀ pé àwọn ti mọ̀, ó lè ṣekú pa àwọn ò tó lójú rẹ̀ le. Ó tó dẹ̀ ni ẹni tó lè ṣe bẹ́ẹ̀ yẹn fẹ́ni tó rẹ̀ tó fún lábẹ́rẹ́ nítorí wípé ó fẹ́ bá ní àjọṣepọ̀, kí ni ò lè ṣe. Onígbà tó ń wá dédé tó ń sọ fún woman yẹn, ó ní woman yẹn wá ní ọgbọ́n obìnrin ló lò. Ó ní woman sá kọ́hùn. Ó lóun wá dé ilé ìwòsàn yẹn padà. Ó lóun náà sáà lo ọgbọ́n tí ìyá yẹn kọ́hùn. Ó ní kó mọ̀ pé òun ti ń record. Ó ní bẹ́ẹ̀ ló ti wá tú àṣírí pé ó kọ́kọ́ sọ wípé ó yá sọ fún àwọn parent pé tí ń ṣe ọ yìí òun ò rò wípé medical ni o, pé because nígbà tó ń enter nǹkan kan le nínú. Ó lóun wá wò pé enter mi wá ní àkómà wọ́rì, ó ṣèṣì jábọ́ ni nǹkan kan le nínú. Káti ẹ̀ wá assume pé spiritual náà ní í ṣe lédìí ó ti enter rẹ̀, ṣé ó ti wò pé ó ti jálábàápín nínú tí ń ṣe. Ṣé ó ti wò pé ó ti jálábàápín nínú tí ń ṣe. Ìyẹn ṣà wá rìkọ́dù ẹ̀ lẹ̀. Ó tún wá nígbà tọ́rọ̀ wá di tú àtàyànyàn tó ń gun ọmọ pé lélẹ̀ tó bá wọn, ìtún wá ń threaten rẹ̀. Ìtún wá ń ṣe kíni, ìtún wá ń threaten rẹ̀. Àsẹ̀yìnbọ̀ náà wá sọ pé kì í ṣe dókítà, kì í ṣe nọ́ọ̀sì gan. Wọléwọlé ni ó yẹ kó wà lára àwọn wọléwọlé. Ibi tí profession rẹ̀ wà nù. Ibi tí profession rẹ̀ wà nù. Ẹ máa bá àwọn ọmọ yín sọ̀rọ̀. Ẹ máa bá àwọn ọmọ yín sọ̀rọ̀. Tí àwọn bàbá wọn ṣe tẹ́ ẹ lè forgive wọn lé lórí. Tí wọ́n bá wo àwọn ìwà yẹn fún àwọn ìyàwó ọmọ wọn, ẹ máa bá wọn sọ̀rọ̀. Fún àwọn ìyàwó wọn, ẹ máa bá wọn sọ̀rọ̀. Ẹ máa bá wọn sọ̀rọ̀. Kí n tó ṣẹlẹ̀ kó mọ̀ tún repeat ara rẹ̀ lórí ìtìyàn náà. Ní ìsìn báyìí, wọ́n ní from ìyá gàn kú, yóò lọ bóyá ní ẹjọ́ ní ó ti para rẹ̀. Ǹjọ́ lè bọ́ ń bẹ̀. Ẹni tó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tán gbé wá bá ọ, tó sì tún fipá bá lájọṣepọ̀. Kì í ṣe tó dáa. Kí òbí mọ́ rẹ̀ rí ọmọ gbàjẹ́ pé mo jẹ́rìí ọmọ mi. Kí ìyàwó mọ́ rẹ̀ rí ọkọ gbàjẹ́ pé mo jẹ́rìí ọkọ mi. Ń ṣẹlẹ̀ lóbìnrin náà o. Ṣùgbọ́n tán ọkùnrin la rí lónìí la ṣe mú wà ní. Kì í ṣe tó dáa. Ẹ rí wípé gbogbo ìgbà ni mo máa ń sọ. Nígbà tí Timothy tó ṣẹlẹ̀ kéèsì rẹ̀ ṣẹlẹ̀ ńgbà yẹn, ó tó stage kan. Wọ́n ní ó lọ ra manpower ni láti fi bá receptionist sùn. Kí ló ìyàwó ẹ̀ sọ? Ó lóun jẹ́rìí ọkọ òun. Ìgbé ayé tó dáa nù. Èèyàn mélòó ló lè jẹ́rìí ọkọ rẹ̀ mọ́ ní ìsìn? Òbí mélòó gan ló lè fọwọ́ sọ̀yà lórí ọmọ rẹ̀ mọ́ ní ìsìn? Ẹ mọ̀ ṣe bí ẹ ti ṣe torí ẹlòmíì torí ara yín ni. Ǹjẹ́
ìyàwó ìjọkàn rí ó balẹ̀ ìyàwó òbí tó bí náà ní ìsìn ìjọkàn ó balẹ̀ mọ́ tí ò kí èèyàn tí wọ́n sì ní nǹkan Alájíkẹ́ ló ń bá láìkẹ́ kọ́mẹ̀ntì ṣe.